káàbọ̀ sórí ìkànnì iṣẹ́ fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi a sì máa play fún ọ̀rọ̀ àṣírí ńláńlá ọ̀rọ̀ àṣírí tó yẹ pé tẹ́yìn kan bá ti gbọ́ ẹnì kan máa sọ pé kí ló ṣẹlẹ̀ ní ìlú Nàìjíríà yìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ẹ darapọ̀ mọ́ wa ẹ bá wa subscribe kẹ́ like kẹ́ comment so that ẹ lè máa jẹ àǹfààní lórí ìkànnì fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi a sì máa kẹ́ play kẹ́ wò kẹ́ lè mọ àwọn ọ̀rọ̀ àṣírí tí mo mú wá fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ náà lẹ tún darapọ̀ mọ́ wa ẹ bá subscribe kẹ́ like kẹ́ comment ẹ lè máa jẹ àǹfààní bọ̀ kó má fi ọ̀pá pọ́lọ̀pọ̀lọ̀ pa ejò ẹ jẹ́ ká wo fídíò yìí. mo kí ẹ̀yin bàbá tó má ṣe rọ́ọ̀fù pé ẹ kú ìsinmi èmi ọ̀pọ̀lọpọ̀ ìsinmi la máa ṣe láyé ojú òní tiwa o ẹni bá ní ká má ní ìsinmi Èdùmàrè á bá wa gba ìsinmi lọ́wọ́ ẹ̀ á sọ ìsinmi ẹ̀ di fíafíà. Mo mú ìròyìn ayọ̀ kan ṣé kí n pè ní ìròyìn ayọ̀ ni máa ti lè pè ní ìròyìn ayọ̀ èrèdí tí mo fi pè ní ìròyìn ayọ̀ ni wípé ohun tí ọmọdé yẹn mọ́ ń sọ látijọ́ etí pọ̀pọ̀lọpọ̀ nínú wa sọ pé làlá ẹ̀ ó ti ń di làtúrù mọ́ wa lọ́wọ́ bí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò tí ì gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìgbòmínà màá gbé wá ṣùgbọ́n ní àdúgbò bíi tí mo wà yìí ẹ wò ó oko ẹ̀gẹ́lẹ̀ ń wò yẹ níbi tí mo ti máa ń gba tẹ́gùn lórí àpáta ṣe ń wò ṣe ń gbò lókè lọ́hùn-ún ẹ̀gẹ́ wà ń bẹ̀ àpáta lẹ̀ ń wò yìí lórí àpáta yẹ ọlọ́run dábìrà ń bẹ̀ tí ilẹ̀ tún wà ń bẹ̀ tí wọ́n ń gbin ẹ̀gẹ́ síbẹ̀ wọ́n ń gbin iṣu wọ́n ń gbin àgbàdo ẹ̀gẹ́ lẹ̀ ń wò yìí ṣùgbọ́n ní nǹkan bíi aago bíi 5 àná lẹni tó ní bíbá ìdédé gòkè lọ lórí pé gbogbo ẹ̀gẹ́ tó ń gbìn síbẹ̀ pé wọ́n ti kọlù so ó wá pàdé èèyàn kan bọ́dà mi yẹ wà ń bíbá yìí pẹ̀lú ohun tó gbà lọ́wọ́ wọn àkúìsí mi ní bọ́dà mi bó nìkan ẹ̀ ńlẹ̀ kílẹ̀ ló ṣẹlẹ̀ gan-an lórí àpáta ìwé àbí. Ní àná ok wọ́n ẹ̀ tí ì rí wọn so ọ̀pá tẹ́ ń dání yìí níbo lẹ ti rí kí lẹ rí ọ̀pá yẹn ṣe torí ẹ̀ ń sọ kankan fún mi nípa ọ̀pá yẹn pé kì í ṣe ordinary ọ̀pá lásán. tó fi ń bá ẹranko sọ̀rọ̀ ẹranko dẹ̀ ń gbọ́ ẹni wọ́n lè fi da orí gbogbo darí odidi ìlú wọ́n dẹ̀ lè fi ba ìlú jẹ́ kí lẹ́lẹ́ ṣe sí kí ó tó di pé ó rọ̀ lára ẹ̀ díẹ̀ ẹ ti wẹ̀ ẹ ti ṣètùtù ẹ̀ fún ẹ ti bá gbára ẹ̀ jẹ́ ṣé n tí àwọn Fúlàní ń ṣe fún wa lórí ilẹ̀ wa ṣé ó tọ̀nà wọ́n máa rí ènìyàn sọ́pọ́ọ̀tì yẹn lè lé wọn tí ò ní sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ní tẹ̀ ń sọ ni pé kò yẹ kí ìran Yorùbá máa wòran pẹ̀lú gbogbo nǹkan ṣe fún wa. mo ti wá náà wọn láti sàǹdísà wọn bàtàkà mọ nígbó ní ìgbòho ńlá ẹ wọn ti lù bá náà àwọn àti fi nǹkan ti wá dààmú tí wọn náà. ẹni àwa yìí fi nǹkan títí wa dààmú títí wọn. èyí tí kálíjọ wa máa disturb wa àlejò ni wọn gbóná ti wá àá ṣe wàhálà wọ́ọ̀mù ti bàjẹ́ tán báyìí tán bá ti gbóná wọ́ọ̀mù ti bàjẹ́ báyìí ṣé tí bá jalè báyìí mo ṣe wà báyìí ṣé ìjọba nínú mi lẹ́wọ̀n mo tún ṣiṣẹ́ wàhálà tó kó máa lù wá ń disturb mi. pété bá jalè ìjọba aránlúwa ẹlẹ́wọ̀n ìjọba arìn ẹlẹ́wọ̀n lálẹ́ o. ẹ̀ tún ṣiṣẹ́. mo tún ṣiṣẹ́ ọ̀pọ̀ tó kó máa lù wá tó lè ba àkàn fún mi jẹ́ nǹkan tó ti wá lù mí dùn ni pé inú ẹ̀gún níbẹ̀ inú irun. kẹtù kéèyàn tó pè tó. èèyàn tó lè san ibi mẹ́wàá ń bẹ̀ èèyàn á láàgùn díẹ̀. wà á jẹ́ pé ẹranko lá máa jìnnì sẹ́wọ́ èèyàn ẹ̀rọ sì kàn tó burú gan-an kàn wá lọ́wọ́ ní ilẹ̀ ìta wà dájú kàn gbà wá o. kàn gba ìran Yorùbá. kàn gbà wá lọ́wọ́ àwọn Fúlàní olóbùkún yìí kàn gbà lọ́wọ́ wọn àwọn kan náà kidnap náà pààyàn káàkiri àwọn ni àwọn Fúlàní ẹni sì bá pẹ̀lẹ́ lílé báyìí wọ́n jẹ́ ká lé wọn sí ibùdó kàn bá tí wọ́n lọ a níbi màálù tá a máa jẹ màálù sáà lè survive ni. ẹni tá a bá jẹ màálù ṣe à lè survive. a máa survive bá a jẹ màálù a máa survive kí màálù tó dé sí àwọn àbá àkọ́kọ́ wọn jẹran ni. ẹran ìgbẹ́ òde kò nínú ìgbẹ́. òkété òtán òkúlù òtán lóko
ẹ tún wò tán wọ́n gbà wá o wọ́n ṣàánú wa kán gbà wá àwọn ọmọ Nàìjíríà nílò kán gbà wá. àwọn Nàìjíríà gangan ni problem wa àní káwa ọmọ Yorùbá ká ṣe ra wa lọ́kan ẹ̀gẹ́ tó jẹ́ mẹ́ta tó bí that is 600. wọ́n dà wó lọ káwọn ní ibùsọ̀ kan jẹ́ bó ṣe wù wọ́n ni ọ̀gbọ́n máa ti kọlu báyìí ìdí ìṣúdókè wọn á dẹ̀ bẹ̀rẹ̀ sí jẹ́. tí n bá lè gbé Fúlàní báyìí ọkùnrin pàkan láwọn ń sìn báyìí ẹ̀yìn wọn làwọn ọlọ́pàá dúró sí àwọn ló wà lọ́pàá àwọn ló wà everywhere àwọn ló wà ní civil defence wọn ọlọ́pàá lọ́pàá civil defence mú wọn àwọn ló wà ń bẹ́ ọlọ́pàá mú wọn àwọn ló wà ń bẹ́ kí láwọn fi gbọ́ ìgbàlá wọn báyìí sá. ṣé ẹ support nǹkan tí Sunday Igboho torí ẹ fi jáde síta pé ká gbára wa. kí lẹ̀yin rò pé ọ̀nà àbáyọ tí ìran Yorùbá lè fi bọ́ nínú ọwọ́ Fúlàní? ká pín mọ́ sí ń dà wọ́n láàmú ẹ̀ ó ti pọ̀ jù à nílé sọ̀rọ̀ oko à nílò oko bá tún lọ kó wàhálà bá lọ dò wàhálà èwo la fẹ́ fọ́ múnú ẹ̀. ẹ̀yin náà rí i pé solution sí ohun tó wà lẹ̀ ni pé ká pín kóníkálukú lọ́ọ́ máa jórúkọ bàbá ẹ̀ òun lè mú òpin sí pé wọ́n da àgbẹ̀ láàmú wọ́n kidnap èèyàn wọ́n pààyàn sọ́nà oko solution ẹ̀ ní ká pín. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ ní àwa ò fi titi wọn dààmú titi wọn bọ̀tà wọn wá ń fi titi wa wọn titi wọn wọn fi ń dààmú tàwa. a dẹ̀ ní àwọn olórí ní ìlú tó ń pera wọn ní gọ́vnà sẹ́nitọ̀ rẹ́ẹ̀pù wọ́n dẹ̀ ń wò ó ìmọ̀ràn wo lẹ rí sáwọn yẹn lẹ rí gbà wọ́n. pé àwọn titi wa náà ló ní màálù. àwọn ilé wa ló ṣe wá kẹsàrà ta àwọn tó kúlò bá pa ní ìta lórí yẹn mú. àwọn alẹ́ wa ló ṣe wá àwọn ọmọdé kó pẹ́rẹ́sì wa ní lábẹ́jà nínú màálù ilé àwọn lè dákẹ́. bá lọ́ọ́ fúlàní dá wọ́n á sọpọ́tì ẹ̀. so nǹkan tẹ̀ sọ ni pé àwọn olórí wa ló ń fún àwọn Fúlàní lágbára lórí ilé wa lórí àbí tó fi ń ṣe wá bí ó ṣe wù wọ́n. kàn sí wa bó ṣe wù wá ní àwọn ọ̀dọ́ kálẹ̀ wọn rárá àwọn adarí wa nìkan ló ń dà wọn lásìlẹ̀ níbi yìí àìlọ́kó àìlọ́dún àìlọ́dún báyìí ló sì. àwọn èèyàn kan ní pé kí n má ṣe ojú yín pé bí ẹ̀ ń bẹ̀rù. ẹ ti ṣú ọwọ́ yín yẹ̀kẹ́jẹ́ kí n wọ̀wọ́ yín. ẹ wọ́wọ́ mi bó ṣe rí inú mo ti ṣiṣẹ́ àwọn olùṣe fídíò bẹ́ẹ̀ wọ́n rí mi ò bẹ̀rù ìṣòro ẹ̀rù ló bà mí. tó gbogbo bíbá ilẹ̀ gbin ẹ̀gẹ́ sí aráṣẹ́ wọn lẹ̀ ń wò yìí o ẹ̀gẹ́ lẹ̀ ń wò yìí o ẹ̀gẹ́ lẹ̀ ń wò yìí o tó lọ sókè bẹ́ẹ̀ yẹ lọ sókè gbọ̀n ló lọ ọwọ́ ti bàjẹ́ tán síbẹ̀síbẹ̀ nígbà tí ènìyàn bá ṣiṣẹ́ tó jẹ́ pé ẹranko ló wá ń kéré oko ọ̀hún tẹ́lẹ̀ ẹni tó ní kó dẹ̀ lé tí ò lẹ́nu ọ̀rọ̀ ó sọ nǹkan kan sí ní tó ń bá máa Fúlàní jà ọlọ́pàá ẹ̀yìn wọn náà máa wà civil defence ẹ̀yìn wọn náà máa wà army ènìyàn náà máa wà kí ni kí Yorùbá wá ṣe gan-an ṣé mọ̀ pé ara tí Sunday Igboho torí ẹ̀ dìde ni tí ó ṣe é jáde bọ́dà mi á dára fún ẹ ojú òní tiẹ̀ ohun tí Sunday Igboho fi dìde leléyìí tó fi sọ wípé ẹja agbára wa táwọn kan ń tàgì Sunday Igboho mọ́ terrorist táwọn kan ń categorize olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho ṣàṣì terrorist àwọn ọ̀tá ọjọ́ ọ̀la Yorùbá àwọn tó jẹ́ pé pàpàǹlagi ni wọ́n ibi tí mo ti ta wà yìí àwọn èèyàn ti ń gbé bẹ́ẹ̀ o ilé ti wà níbà ìdíyẹ orí àpáta ní bíbà yìí wọ́n da màálù nílẹ̀ tí wọ́n tún dágbo orí àpáta lọ jẹ oko olóko ẹ wo ohun tí gbogbo wa bá mọ̀ torí mi mọ̀ nǹkan tá a tún lè sọ àwọn ará bíbà yìí wọ́n ti ń pa ọba bóyá ká tún gbàdúrà kọ́lọ́run jẹ́ kán bẹ̀rẹ̀ sí pa àwọn gómìnà àwọn senators àwọn rep
tá máa mú àwọn kọmíṣánná àwọn mínísítà kan máa dú wọn bí ẹni dú ẹran bóyá tá máa ń ṣèyẹ bóyá ojú àwọn àgbààgbà Yorùbá tó jẹ́ olóṣèlú ojú wọn á tún ṣí àbí etí wọn á ṣí wọn á lè mọ̀ pé lóòótọ́ lódodo ń tà ń sọ yìí ń tó rí ni ń tó yẹ kí gbogbo àjọ fojú tó ni bẹ́ẹ̀ ni Yorùbá ṣiṣẹ́ bó jalè ọlọ́pàá á mú Yorùbá dẹ̀ sọ pé ẹni jalè ló bọ́mọ jẹ́ tẹ́nìyàn bá tún ṣiṣẹ́ oko pé kó má bàa tàràkà kó ń lè bẹ́gbẹ́ pé tó bá tún wá jẹ́ Fúlàní àtàwọn ọmọ wọn the number one citizen of Nigeria ló tún wá ń jèrè ẹ̀ ẹ gbọ́ kí ni ká pe irú nǹkan bẹ́ẹ̀ kí ni ká pe irú nǹkan bẹ́ẹ̀ ẹ gbọ́ mẹ́sẹ̀gì tó kọ́kọ́ sẹ́ndì sí mi lónìí ẹ gbọ́. 15 àárọ̀ yìí ni wọ́n wọlé o 8 o'clock. ní àárọ̀ yìí. 8 o'clock láàárọ̀ yìí ni wọ́n wọlé kò ṣe pé wọ́n fòrò dúdú bojú o àárọ̀ kùtùkùtù tílẹ̀ ti mọ́ everybody ti jí 8 o'clock ni wọ́n wọ Òkè Ọdẹ wá. Òkè Ọdẹ. wọ́n pa èèyàn 15 wọ́n pa baálẹ̀ ọgbà ayọ̀. gbàgbé jẹ́nbọ́. wọ́n pa ọmọ West wọ́n pa Saheed Abayan wọ́n tún pa àwọn fìjìláńtì míì tí wọ́n kó wá sínú ìlú pé kí wọ́n mọ̀ sọ́n kò sí sọ́jà kò sí civil defence kò sí DSS kò sí anybody. Baba Gold dókítà ni tó dẹ̀ lówó lọ́wọ́ dáadáa àwọn àti ìyàwó ẹ̀ wọ́n gbé wọn lọ àti ọmọ àti ìyàwó wọ́n kó wọn lọ. ọkàn wọn balẹ̀ wọ́n ṣiṣẹ́ successful gbogbo wọn náà lọ kò sẹ́nìkan tó dànù wọn. àwọn eléyìí náà jáde wọ́n jà fitafita kó tó di pé wọ́n kú. ìjọba la fi ṣe gbogbo eléyìí dà. àìmọ̀kànmọ̀kàn ló ń dà wá láàmú èmi a máa sọ wípé ìran Yorùbá a rí ojú la tún wá ìrojú kiri Ọlọ́run fi Sunday Igboho jì kí wa lọ́pọ̀lọpọ̀ nínú wa bá bẹ̀rẹ̀ sí ń kọ̀ndẹ́mù ẹ̀ irọ́ ni kí ni títa ní jẹ́ Sunday Igboho kí ni tí ó lágbára tó wá ní this video is covered so people can choose ẹwọ́ ẹ ṣí ẹ jẹ́ kí n wábi tó ti ṣílẹ̀ kẹ́ lè mọ̀ ní tí mo fẹ́ fi wọn wá ká lè rí pé iná ó ti jó dórí kókó pé tán bá ń tàn wá káwa náà ṣe kí ni ká má tan ra wa iná ti jó dórí kókó àwọn tó náà pa láàárọ̀ èrè ṣé ń wò wá. ṣe gbọ́. ṣẹlẹ̀ àwọn tó pa láàárọ̀ èrè. Òkè Ọdẹ. ṣẹgbọ́. àwọn mítàlá náà wá ṣiṣẹ́ yìí o. àwọn mítàlá náà wá ṣiṣẹ́ yìí o àwọn bò. àwọn mítàlá ni o àwọn mítàlá ló ṣiṣẹ́ yìí o. àrí mítàlá kì í sí. àwọn tí a ká jẹ́ ká mú wá ká pa wọ́n. àwọn mítàlá bá ti rí wọn ni wọ́n kó bàbá mítàlá àrí wọn wọ́n pa àwọn èèyàn wá kalẹ̀. ṣẹ̀ǹbọ́. tẹ́ ẹ bá rántí mo ṣe prógámù kan mo ní àwọn ọmọ ìgbómìnà wọ́n ti rí fìrí pé àwọn kan ń bọ̀ wọ́n wá kóra wọn jọ pé àwọn fẹ́ ṣe security pé ká kọ́kọ́ lọ gbàṣẹ lọ́wọ́ gómìnà náà tó jẹ́ ọmọ Fúlàní ọmọ Álímì òun náà ti lọ bá emir tó náà jẹ́ ọmọ Álímì emir wá sọ fún gómìnà pé no má gbà àwọn aráàlú láàyè láti secure pé àwọn máa kó àwọn èèyàn wá àwọn tó wá tán kó wá ló wá ń pa àwọn èèyàn bẹ́ẹ̀ nípa ẹran yìí Òkè Ọdẹ local government wo ní Kwara ẹ jẹ́ kí n wò ó ń bọ̀ this morning subiala láyà bí kí n náà kọ́ mẹ́ ń bọ̀ Òkè Ọdẹ láàárọ̀ yìí ìfẹ́lódùn ní Kwara state náà ni ìfẹ́lódùn this morning Òkè Ọdẹ ní ìfẹ́lódùn ní Kwara state wọ́n tún wọlé sùn lọ́jọ́ sátọ̀dé lánàá ni kájí sọ́jọ́ ìsinmi lénìí wọ́n dédé bẹ̀rẹ̀ sí ń dún wọn bí ẹni dún ẹran wọ́n ti pa wọn o 15 ẹ̀mí ọmọ Yorùbá márùndógún ló ti lọ láàárọ̀ yìí Yorùbá ti tún reduce by 15 population àti tún reduce nítọ́dẹ̀ wálé ayé wá ṣe nìyẹn kán lè rí ayé wa gbà àwa dẹ̀ ń pariwo látijọ́ yìí ẹni tó tún wẹ́ẹ́ tọ́lọ́run tún gbé dìde tó yẹ kí gbogbo wa jọ ṣùgbọ́n àwọn kan tó ń jáde síta àwọn tó ń kọ̀ndẹ́mù ẹ̀ pé ó ṣe wá jẹ́ security ní pariwo
ó ṣe wá jẹ́ security ní pariwo ṣé kìí ṣe òmìnira wa ẹ gbọ́ kí ni ìyàtọ̀ láàrin security àti òmìnira ṣebí torí pé a ní security ló fún àwọn ará bíbá láti máa pa wá nípakúpa. Security can give us what we want. Adákẹ́ àwọn wòran àwọn politician wá dákẹ́ wọ́n ń wòran gbogbo orúkọ àwọn tó ń dá ẹgbẹ́ orúkọ tó ń dá ń bẹ̀ yẹ ẹ jọ ṣé ẹ gbọ́ Abdulrasaq ń bẹ̀ kán ní Abdulrasaq Abdullahi Adamu àbí Garuba Adamu àbí Abdulmogidi Bawa they are all Yorubas wọ́n kàn rẹ́ Yorùbá bí ẹni rẹ́lá ní Kwara lọ́wọ́lọ́wọ́ ẹni tó tún dìde wọ́n tún categorize ẹ̀ pẹ̀lú àwọn Fúlàní àwọn tí Sunday Igboho dẹ̀ ní ká dojú ìjà kọ leléyìí àwọn tí Sunday Igboho ní ká dojú ìjà kọ rèé ká lé wọn kúrò nínú ilẹ̀ wa ẹgbọ́n tí brọ́dà mi yẹn sọ jọ máa bọ̀ ẹgbọ́n tí brọ́dà mi yẹn sọ n tó gbà lọ́wọ́ wọn ṣé mo lè fọwọ́ kàn án ẹgbó n tó gbà lọ́wọ́ wọn rèé ó nígbà tó ń gbà lọ́wọ́ wọn ṣe ló ń gbóná lálálálá lòún fi mọ̀ pé kì í ṣe ordinary ẹ wò ó ṣé lè ní a máa ń pè ní tàǹdé ìhò ọ̀pá wọn ó ti rẹ́ ọwọ́ yẹ̀dà ọwọ́ tẹ́lẹ̀ fi ń ṣiṣẹ́ oko yẹ̀dà ẹ gbé sí dáadáa káwọn èèyàn rí ṣé rí bó ṣe dà ṣé rí ọwọ́ ọmọ tó ní eléyìí sàn ju kó ń jalè lọ ẹ̀gbọ́n tó sọ lẹ́ẹ̀kan pé tó ń bá jalè gọ́ọ̀mẹ̀ntì àrán olúwa ẹ̀ lẹ́wọ̀n tí wọ́n bá pa olúwa ẹ̀ òun ò dẹ̀ fẹ́ jalè iṣẹ́ tó ń ṣe àwọn Fúlàní ṣe rí ọwọ́ ṣe ń wò nígbà tí wọ́n bá ń fi titi wọn tó fi ń ba titi wa jẹ́ tàdẹ̀dákẹ́tàdẹ̀ ń wòran bó ṣe rí ń bíbà ẹ̀ ló ṣe rí lógùn state ló ṣe rí ní gbogbo ilẹ̀ Yorùbá káàbàtà ti Kwara ló dé yìí o ìgbà tí Benue dé à ń sọ pé ẹ̀yin ọmọ Yorùbá a ti tutù ju ẹjẹ́ àtètè dìde wọ́n ti kàn wá báyìí gbogbo orúkọ tó ti ń dá látijọ́ yìí ìwọ ni Ọbàjànà Òkè Ọlọ́dẹ ẹ máa dárúkọ ẹ̀ gbogbo àwọn ìlú tó ń dárúkọ rí i pé ilẹ̀ Yorùbá ni ẹgbọ́n tí wọ́n yẹn sọ wọn náà ti pa baálẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí baálẹ̀ ìlú yẹn ti bá rẹ̀ èyí tó yẹ kí àwọn àgbààgbà wa àwọn kábíyèsí wa àwọn ọ̀tọ̀kùlú ilẹ̀ Yorùbá kán dìde kájọ ṣùgbà Sunday Igboho ká dá wọn padà síbi tó ti ń bọ̀ ẹgbọ́n tí bọ́dà mi yẹn sọ kó ní kálukú wà láyé ara ẹ̀ jẹ̀gbọ́n ó lẹ́nìyàn ò ní lè sùn oko ò ní lè lọ ènìyàn ò tún lè rìnrìn àjò ṣé ń gbọ́ lórí ilẹ̀ wa àfi títí wọn yọ wọn lẹ́nu ṣùgbọ́n wọ́n fi títí wọn fi ń dààmú wa a lè ṣe ohun tó wù wá lórí ilẹ̀ bàbá wa mọ́ wọ́n ń pa wá bí ẹni pẹ́ràn mo ti pẹ́ tí mo ti ń sọ wípé ilẹ̀ Yorùbá tútù jù òun ló délẹ̀ yìí o èyí tó yẹ kí gbogbo àwọn àgbààgbà sọ pé Sunday Igboho did not commit any crime Sunday Igboho is not a terrorist Sunday Igboho go against the terrorists face the terrorists want to flood them out of the Yoruba land wọ́n wá ń categorize Sunday Igboho àtàwọn tó tẹ̀lé lẹ́yìn as a terrorist àyìn àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀dẹ̀dákẹ́dẹ̀ ń wòran ṣé ó dìgbà tó bá pa gbogbo wa tán ṣé ó dìgbà tí omi bá tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu ìyà ènìyàn ò dẹ̀ jẹ́ Yorùbá ṣùgbọ́n nítorí wípé kò ka àwọn 5% tó ń gbádùn ilẹ̀ Nàìjíríà ni lèmi fi sọ wípé kọ́lọ́run jó kàn wọ́n tá má bẹ̀rẹ̀ sí gbé àwọn sẹ́nítọ̀ wọ́n ti ń gbé ọba àwọn ọba ń sìn àdẹ̀tí jẹ́ káwọn ọba mọ̀ wọ́n ti pé àwọn ọba sí kátígórì àwa tá à jẹ́ nǹkan kan bóyá tá má bẹ̀rẹ̀ sí gbé sẹ́nítọ̀ tá ń gbé rep tá ń gbé kọmíṣánná tá ń gbé mínísítà tó bá ṣeé ṣe tá bá wa kidnap bàbá wa Tinubu kó di ọjọ́ kan bàbá Tinubu á mọ tí àwa ń face pé èrè ìdí tá a fi sọ pé we don't want Fulani in our land. ẹ wo àwọn èèyàn tó ti kú lẹ̀ ẹ gbọ́ wọn ní
odidi baálẹ̀ wọ́n ti pa baálẹ̀ mo ní odidi baálẹ̀ pé ṣé wọ́n pa kábíyèsí lẹ́kìtì nígbà yìí ó wá dárúkọ àwọn ọmọ ọlọ́mọ ẹ wò bọ́n ṣe tò wọ́n lẹ̀ ẹ wò bọ́n ṣe lé èèyàn lẹ̀ bí ìgbà téèyàn bá lé ata wọ́n kàn ń pa ìran Yorùbá bí ẹni pa ẹran wọ́n kàn ń dúró ìran Yorùbá brọ́dà mi sọ̀rọ̀ kan adẹ̀tí ń sọ̀rọ̀ yẹn ti pẹ́ láti 2020 ẹ yé jẹ màálù mọ́ màálù tán ń bá sùn tí tẹ́ bá bá wọn sùn tán àwọn á tún wá lọ kó sọ́jà wàá tún rà á àwa Yorùbá wa bẹ̀rẹ̀ sí ń jẹ àtọ̀ wọn ṣé kò gan ìyẹn gan ò tó gbàgbára ìran Yorùbá jẹ́ ni àwọn gan tó ń tà fún yín wọn jẹ́ a ní ẹ yé jẹ màálù mọ́ ẹni rọ o ẹnu wa ń rùn ni ẹ̀gbọ́n tí brọ́dà mi yẹn sọ ó ní without màálù Yorùbá máa survive. àwọn ẹran tó ti pajẹ́ ń tiẹ̀ ṣé o lè bá mi kó wá kí n ní ilẹ̀ Yorùbá mọ̀mọ́ dárúkọ Nàìjíríà jáde jẹ́ mọ̀ bọ̀ àwọn ẹran ìgbẹ́ tó ṣe ní lóore ju màálù lọ ṣẹ́ẹ̀rí òǹrè ṣẹ́ẹ̀rí agbádé lélẹ́yìí. Ọlọ́run bless wa nílẹ̀ gidi gan. ẹran ìwo lélẹ́yìí. òkú lélẹ́yìí. eléyìí ńkọ́. ọ̀bọ lélẹ́yìí. èyí ńkọ́. ọ̀hàhà ṣe ń gbọ́. tọmọlọmọ fi ń ṣe fàájì ń bí báyìí. wọ́n á ti sọ ti pẹ́ 2020 ẹ yé jẹ màálù mọ́ àwọn tó ń pa yín tó ń pa wá tó ń dáná sun ọjọ́ ọ̀la wa ẹ tó ń bá wọn rajà ìjọba ìbígbà tí wọn máa ní pé Yorùbá fún ara wọn ló ń para wọn ẹni lọ́nà wo tí ọ̀tá yín bá gbọ́jà álẹ̀ tẹ́ ẹ̀ bá bara ọjà yẹ tí òkúta bá bá ọjà ẹ̀ kò ní ní agbára lórí yín láti dojú ìjà kọ yín ẹni kì í ṣe àwò these people called Fulani wọ́n á kó ata wá sí ilẹ̀ Yorùbá wọ́n á kó tòmátò wá wọ́n á kó ẹran wá bẹ́ẹ̀ bá ṣe ń bá wọn rà á náà fi ń rí owó supply àwọn ọmọ wọn láti ra AK-47 fún wọn láti ra bọ́ǹbù fún wọn láti ró wọn ní agbára ṣùgbọ́n tó jẹ́ pé tó bá kó ata wá tá a sọ pé ata wọn àfẹ́ tó ń kó tòmátò wá tá a sọ pé to hell with your tomato jọba mi mú kọ́ mu kún wa kán gbé màálù wọn wá kálá àjẹ màálù mọ́ ṣe ẹ wo ṣe ń wo titiwa nìyẹn kán kó titi wọn wá kálá àfẹ́ mọ́ ìyẹn ni pé à ń wíìkì wọn ṣe ń gbọ́ ìyẹn ni pé à ń wíìkì wọn a ní ẹ má jẹ màálù mọ́ ṣàṣà ìlú ló dé ní ilẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ tí ní bá màálù àwọ̀ ìlú kan màá dárúkọ ìlú yẹn lẹ́nìí Ìkòsú Èkìtì màálù tó wà ń bẹ̀ lọ́dún yẹn mi lè sọ ń sin o màálù tó wà ń bẹ̀ ní ọdún yẹn ó ju population àwọn ọmọ ìlú lọ kí ló dé tí Yorùbá ya ilé títí di kí ló dé tó fi jẹ́ pé àwa gan fúnra wa là ń rú àwọn ọ̀tá wa ní agbára tí ọmọ Yorùbá bá kọjá alẹ̀ tí Fúlàní bá wà ọmọ Yorùbá ò ní lọ sọ́dọ̀ Yorùbá ẹgbẹ́ o ọ̀dọ̀ Fúlàní náà máa lọ ṣé o ti ṣàkíyèsí kan ládó ń bíbà yìí ṣàṣàyí bus stop ló máa dé tí ò ní bá wọn mọ Fúlàní bẹ̀ tán ni wọ́n ta watermelon wọ́n ta àlùbọ́sà junction to junction wọ́n dẹ̀ ń múra wàhálẹ̀ ni. dọ̀ wá sọ bá gbogbo a máa súnmọ́ bíbẹ̀ wá sọ̀rọ̀ jẹ́ kó bí tí wọ́n bá tún sọ ọ́ inú mi dùn pé olóò bẹ̀rù tí wọ́n bá tún sọ ọ́ bí a máa gbọ́ oní gbogbo yọ̀ọ́yá. gbogbo kìíní wheelbarrow tàbí ta anything tàbí ta watermelon kùkùmbà gbogbo abẹ́ náà máa ní weapons sí. náà máa ń kó AK-47 sí ọ̀kadà wọn náà kọ́. ọ̀kadà wọn á wà lábẹ́ sí ti ń bẹ́ gbogbo láti rírí ìgbìlò sìgá máa ń gbà lọ́wọ́ wọn gan.
a ti gba ọ̀bẹ méjì lọ́wọ́ yẹn kan rí ní ìgboro ń bẹ̀ rí ní sàlẹ̀ ọlọ́rà junction ní adébáyọ̀ bíbá yìí inú bíbá yìí ló fi dáńgá yẹn sí kò gbọ́dọ̀ kan yẹn tó bá ti fi ba ẹ̀jẹ̀ yẹn báyìí ní agbẹ́kú ni àwọn aṣọ àgbòsí wà á lè ṣe anything junction to junction báyìí náà kóra wọn jọ sí báyìí ìjọba láti junction sí ẹ bá wọn bẹ́ẹ̀ wọ́n tán náà ta tán ẹ bá wọn ntọ́dẹ̀ wọ́n sọ fún wa sílẹ̀ ni ntọ́dẹ̀ wọn ni wọ́n ṣe kí ni wọ́n sọ fún wa ni wọ́n ti monitor everywhere ti mọ àti gbogbo àtúkà ntọ́dẹ̀ bàmílẹ́rù ń bẹ̀ ni pé gọ́ọ̀mẹ̀ntì a máa kọjá lọ wọ́n rí wọn bẹ̀ wọ́n ní sọ̀rọ̀ tó bá jẹ́ ọmọ Yorùbá kan ló gbé ọjà ń bẹ̀ wọ́n á lé dànù so they become a landlord in our land. wọ́n ti gba agbo everywhere náà ti gbà. They become landlord in everywhere. Ohun tó ń ṣẹlẹ̀ yìí gbogbo ti káàkiri gbogbo ilẹ̀ kó tó jíire gbogbo ilẹ̀ Yorùbá. Every bus stop. A dẹ̀ pariwo ẹ fi màálù lẹ̀ fún wọn. Watermelon tẹ́ ẹ̀ ń jẹ, kùkúbà tẹ́ ẹ lọ ń rà, apple tẹ́ ẹ lọ ń rà lọ́wọ́ wọn. Wọ́n ti poison ẹ̀. Wọ́n ti poison ẹ̀. Lélílé ní ewé òfin jẹ́ bí ewé fún Yorùbá mọ́. Nígbà tẹ́nìyàn bá lóun dira tó ń jẹ májèlé tọ́ndẹ̀ àwọn dẹ̀ ní nǹkan tó ń ṣe lọ́wọ́ ẹ wo ọ̀pá àwọn relé yìí ó ní bó ń ṣe fọwọ́ kò ó gbóná ibi tó ló ti wúdì ẹ̀dà nígbà tẹ́jọ́ ń fà á ṣe rí ibi tó ti jọ ń jà ṣe ń wo kó tó rí gbà lọ́wọ́ wọn. igi tó fi kọ̀ tó yẹ kó mo ra mú ẹni tó máa gbá mú lókè lọ́wọ́ yẹn dádì. Mo fẹ́ béèrè kankan ṣé ọmọ Yorùbá ń tọ́ ṣe fún ẹ lánàá tẹ́lẹ́jọ́ wọ ìjàkadì ìjà yìí ṣé ọmọ Yorùbá lè ṣerú ẹ̀ ní Kánò. irọ́ kò tọ́ sí wọn á ti padà nà. wọ́n á ti padà nà. wọ́n á ti pa lójú ẹ̀. wọ́n á pa lójú kan ẹ̀ṣẹ̀ ní kí n ti pé wọ́n ní tòdẹ̀ sí. tí ò dẹ̀ ti sí pé kò sí pé ìjọba kan gbé yan ọlọ́pàá kan wá mú yan. àwa níbí lẹ́nu wa oko. káì. ẹnu wọn kò lọ ọ̀hún yẹn bó ṣe wèrè wọn á pa ẹ́ bẹ́ẹ̀ ni ṣèbí yẹn kan ló bú wàhálà ṣèbí àlà ló kàn sọ̀rọ̀ sí lásán náà ló sọ wọ́ọ̀dù tí ò nítumọ̀ ló tí ọ̀tẹ̀ wọn ló sẹ̀yìn ló bú Ọlọ́run. kò dẹ̀ sí ọlọ́pàá kankan tó lọ mú wọn. ọlọ́pàá ló fẹ́ mú wọn. bọ̀ tó bá jẹ́ ilẹ̀ Yorùbá ló jẹ́ ilẹ̀ Yorùbá ni wọ́n á sì kí DSS á ti máa wá yín kiri. èèyàn ní sunlé tó bá ilé tí mo bá mi lànà báyìí pé mo wí ìṣe lánàá báyìí wọn jẹ́ kí n sunlé báyìí ẹtí bọ̀tà máa wá bọ̀ sí bó ń dì mí báyìí mi ì rí wọn kàn yọjú báyìí kí wọ́n gbá kí wọn lè yọjú bọ̀ ẹ tí wọ́n ti máa mú lókè lọ yẹn ìjọba bá mi dá sí o torí ẹni bọ̀ tí wọ́n bá mú lókè lọ yẹn màá ṣe ni ẹ̀ ni mi nípa bọ̀ màá ṣe ni ẹ̀. kẹ́ lè mọ̀ pé ohun tá à ń sọ látijọ́ yìí no be ṣeréṣeré is real and those people that condemn the security of our land kẹ́ lè mọ̀ pé ó ti dójú ẹ̀ ń rè àwa ti bá wọn gba AK-47 rí ní Adó iná ni ká tó kó fọlọ́pàá ní omiṣẹ́jànà mi ò bí ọgbọ́n pèsè yẹn gbà yẹn lọ abẹ́ kínní kùkúmbà yẹn náà ló kó sí mẹ́ta AK-47 mẹ́ta ó sọ òkè oníwọ̀n gbogbo bọ́n ṣe wà ní junction by junction yẹn wọ́n mọ́nítọ̀ ẹ̀ náà Yorùbá ni mọ́nítọ̀ wa ní kọ́nà by kọ́nà títí kan gbogbo Ṣàgọ́dábúlé gbẹ̀ náà wà Ṣàgọ́dábúlé gbẹ̀ náà wà everywhere náà wà mi lè pa fún yín abúlé wa gan lọ́run tí mo lọ láàsì gan báyìí mo dé bá àwọn ìbúlé ní àlàpà tí kí ló dé pé Fulani wa kún gbogbo ilé báyìí mi ní àmọ̀kan bí àdàpọ̀ wọn ń jà lọ́dọ̀ wọn lọ́ọ̀ náà ṣe ń sáwọn tó dọ̀ wá rí báyìí wọ́n ti pọ̀ gidi báyìí kò síbi tán sí ní ọ̀tún báyìí mi lè pa fún yín ní ọ̀tún Èkìtì ní ọ̀tún wọn ti gba àlejò gidi gan ìbọn ní sábó síbẹ̀. kábíyèsí ọ gidigidi iná ti ràn we are in big trouble. Ọlọ́run á jẹ́ kó yé wa lọ́jọ́ kọ́ ẹ bàbá mi Ọlọ́run á jẹ́ kó yé wa bí a ti ń pariwo ti Kwara nígbà yẹn lọ́wọ́ ni rẹ̀ táwọn Kwara sọ wípé aláìmọ̀kànmọ̀kàn ni wá wọ́n ní ọmọ Yorùbá tí ò bá ti bá wọn ṣẹ̀sìn pé ẹlẹ́bọ ni ṣùgbọ́n wọ́n ní ká wá ṣe òkè àwọn tí ó ń pààyàn kiri mùsùlùmí ni wọ́n á máa dùnyàn lọ́rùn wọ́n á máa sọ Allahu Akbar a dẹ̀ tí gbọ́ pé àwọn babaláwo tán ní ká má ṣe bọ̀ pé wọ́n pààyàn Ìlọrin nílùú Alímì náà láti rí Ràmánì tó kun ọmọ ọlọ́mọ tó kun sí wẹ́wẹ́ pẹpẹ súpù ṣòro ó jẹ nígboro náà láì jẹ́ bẹ́ẹ̀ Olúwa á ti máa jẹun ènìyàn kó tó mọ̀ àwọn Mahmuda àti rí wọn tó ti ń rẹ jẹ báyìí bí ẹni rẹ náà. Yorùbá ẹjẹ́ á jí
Ọlọ́run dẹ̀ ti fún wa lẹ́rán ọ̀nà ṣe ló yẹ kí àtọ́ba àti joyè kán jáde síta kán wá mú Sunday Igboho sáà ní pé kí DSS wá àrẹ́sẹ̀ lọ́dọ̀ wọn. Kán wá mú Sunday Igboho lọ́dọ̀ wọn. Thank God for the life of kábíyèsí bíbá yìí ọba Olúkẹrẹ bàbá yẹ ò bẹ̀rù. Ó ní ó tún sọ sórí social media pé ẹni tó bá sọ wípé ohun tí Sunday Igboho ń ṣe bó ṣe sọ wípé kán má pa ìran Yorùbá pé dandan ni wọ́n gbọ́dọ̀ mú ó ní òun ní kọ́kọ́ wá mú òun máa tẹ̀lé wọn lọ pé ọba tó bá ti sọ pé òun ò sọpọ́tì tí Sunday Igboho ń ṣe a jẹ́ pé irú ọba bẹ́ẹ̀ àtàgbà bẹ́ẹ̀ wọ́n ń ṣe inú dídùn sí pípa tí Fúlàní pa ìran Yorùbá ni. Àwọn ẹlẹ́ni tó wọlé sùn lánàá láì mọ̀ pé ikú ló máa ẹnu ikú náà máa jí sí láàárọ̀ yìí. Ẹni tó sọ̀rọ̀ yìí ó ní wọn wà lọ́gànjọ́ òru aago 8 àárọ̀ tí ilẹ̀ ti mọ́. Bí a ti sọ pé ìyá Bílíkì bá mi ro àmàlà lóyìn ń ṣe lọ́wọ́ bóyá oúnjẹ dẹ̀ ló ń jẹ lọ́wọ́ táwọn dé wọ́n kó bọ́n tiwọn wọ́n pa wọ́n bí ẹni pẹran. Yorùbá ó ti dójú ẹ o ẹ tún gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan sí. èèyàn 15 àárọ̀ yìí ni wọ́n wọlé o 8 o'clock láàárọ̀ yìí ni wọ́n wọlé kò ṣe pé wọ́n fòrú dúdú bojú o àárọ̀ kùtùkùtù tílẹ̀ ti mọ́ everybody ti jí 8 o'clock ni wọ́n wọ òkè ọdẹ wá wọ́n pa èèyàn 15 wọ́n pa baálẹ̀ ọgbà ayọ̀ wọ́n pa ọmọ west wọ́n pa Saheed Abayan wọ́n tún pa àwọn fìgìláńtì míì tí wọ́n kó wá sínú ìlú pé kí wọ́n mọ̀ sọ kò sí sọ́jà kò sí civil defence kò sí DSS kò sí anybody. Baba Gold dókítà ni tó dẹ̀ lówó lọ́wọ́ dáadáa àwọn àti ìyàwó ẹ̀ wọ́n gbé wọn lọ àti ọmọ àti ìyàwó wọ́n kó wọn lọ ọkàn wọn balẹ̀ wọ́n ṣiṣẹ́ successful gbogbo wọn náà lọ kò sẹ́nìkan tó dànù wọn àwọn eléyìí náà jáde wọ́n jà fitafita kó tó di pé wọ́n kú jọ́wọ́ la fi ṣe gbogbo eléyìí dà. Ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin ọmọ kò tó jíire tí mo dẹ̀ fẹ́ kẹ́ dá mi lóhùn ní comment section ni wípé ṣé ohun tí Sunday Igboho ń request fún ṣé ó bójúmu àbí kò bójúmu. Láti bẹ́ẹ̀ ni Òkè Ọdẹ ní Kwara State ṣé ohun tí Sunday Igboho ń request fún pé ẹ kó security ilẹ̀ Yorùbá ẹ kó fún wa máa ṣe dáadáa. I told you tẹ́bálẹ̀ fẹ́ secure ilẹ̀ Yorùbá tó bá ti ní ọwọ́ kan Fúlàní inú tó bá ti ní ọwọ́ kan Ìgbò inú tó bá ti ní ọwọ́ kan Haúsá inú kò lè so èso rere. Allow the Yoruba man to become a Yoruba security man. Ṣé ohun tí Sunday Igboho ń béèrè fún ṣé ó dára? Ṣé ó dára? Ènìyàn 15 wọ́n ti pa láàárọ̀ yìí o wọ́n ti dẹni ilẹ̀ ẹ̀mí wọ́n ti lọ. Gbogbo wa láti rí fídíò ọ̀hún àwọn bọ́dà mi kan sọ pé kí n má ṣó ẹ̀ mọ́ gbogbo wa láti jọ rí Sunday Igboho ní pé ẹ jẹ́ ká lé wọn. Báwo náà ṣe máa wọnú ìlú wa táwọn máa pa wá bí ẹni pẹran. Àwọn kan jáde síta wọ́n ní Sunday Igboho fẹ́ ṣiṣẹ́ fún APC ni Sunday Igboho fẹ́ ṣiṣẹ́ fún PDP ni ẹ gbọ́ ṣé ó jọra wọn kẹ́ ẹ lè mọ̀ pé àwọn kan ti wà tí wọ́n ti kú lórí. Àwọn wọ̀nyí gbọ́ pé Sunday Igboho lòun bọ̀ ní wọ́n Sunday Igboho ń bọ̀ ní Kogi ní Okunland ni wọ́n gbọ́ wọ́n ti ń kẹ́rù ara wọn wọ́n ti ń sájáde síta. Níjọ́ wo lòye máa tó yí àwa Yorùbá ká máa fi mọ̀ pé inú ewu la wà. Kí ló máa gbà wá kúrò lọ́wọ́ ìgbèkùn Fúlàní tá a wà? Tẹ́ ẹ bá mọ̀ inú ìgbèkùn ní Yorùbá wà o ìgbèkùn Nàìjíríà ìgbèkùn ní Nàìjíríà jẹ́ fún wa. Èmi àtẹ̀yìn ládẹ lè bọ́ ìgbèkùn kúrò lọ́rùn. Ọ̀nà wo ni? Ẹ mọ̀ pé tọ́lọ́run bá ti dá nìyàn lóhùn tọ́lọ́run bá ti ṣe ohun tó yẹ kó ṣe tí ẹni Yorùbá ṣe kí ni Ọlọ́run adáká máa wò wọ́n ni. Ọlọ́run ti fún wa ní Sunday Igboho. This man did not request for any money. Ẹ má já dúró dìgbà tí 100,000 100,000 á máa kú nínú ìlú kan ká tó mọ̀ pé ogun leléyìí ogun ti wọlé tọ̀ wá already. Ọ̀nà àti dojú ìjà kọ ogun náà ni
Sunday Igboho sọ̀rọ̀ kan ní 2023 2022 ó ní ẹja dìde sọ̀rọ̀ yìí ó ní kọ́lọ́run bá ṣe tóun bá ṣì wà láyé tọ́lọ́run dẹ̀ ṣe tó jẹ́ kó wà láyé lénìí ó ní wọ́n á máa sọ wípé ọmọkùnrin kan tó ń pè ní Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ó sọ̀rọ̀ yẹ pé ìgbà ń bọ̀ tá a bá tètè múra tí Fúlàní ọmọ kanlẹ̀kùn táwọn máa fi ìbọn sílẹ̀kùn lé wa lórí táwọn máa fa àyàn jáde wọ́n fa ọkọ̀ jáde lójú ìyàwó àtọmọ tá a dẹ̀ pa ṣé kò tí ì ṣẹlẹ̀ ní Kwara lọ́wọ́lọ́wọ́ jòkó wa la jọ gbọ́ fídíò tí yẹ ni pé AK-47 náà fi sílẹ̀kùn wọ́n gbé ìyàwó àtọmọ ẹ̀ lọ ọwọ́ wọ́n fẹ́ gbàdálé lórí ọwọ́ tó fi gba àdá yẹ ọgbẹ́ yẹn wà lójú ọwọ́ ẹ̀ ọlọ́pàá ò rí wọn àrẹ́sì o wọn á operate wọn á tún ṣe fídíò ọlọ́pàá ò rí wọn wọn á rí wọn track o wọn á rí wọn track o ẹ̀gbọ́n tí bọ́lá mi yẹn sọ ó ní wọ́n ṣe òun léṣe ń sìn tó bá jẹ́ pé òun lò wá dojú ìjà kọ wọ́n tó bá jẹ́ pé òun lò wá dojú ìjà kọ wọ́n wọ́n á ní náà ó yá ẹ lọ mú pápápá wọn sọ di apààyàn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá dé Èkìtì ní ó ní wọ́n ti gbàlejò lọ́tún sí Ọ̀tún Èkìtì Ìgbómìnà Èkìtì state Èkìtì local government Oǹdó gbogbo ẹ̀yin ọmọ Àkókó ẹ̀yin ọmọ Ìkálẹ̀ ẹ̀yin ọmọ Ìlàjẹ iná ti jó lórí kókó gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣun gbogbo ẹ̀yin ọmọ Ògùn tá à ń di pé kò tí Ọlọ́run ṣe kò tí wọ́n ti pa fámìlì mi kò dọ́dọ̀ wa ìjọ tó bá máa dọ́dọ̀ yìí wọn à ní sọ fún yín o ṣe gbọ́ wọ́n ní ọ̀run ya á bọ̀ ní kì í ṣọ̀rọ̀ lọ èèyàn kan it is better that we stand up now adániwáyé ti ṣe ohun tó yẹ kó ṣe ìgbà tọ́lọ́run ọba mi fẹ́ gba ìran Ísírẹ́lì là kí ni ẹ̀ adániwáyé ti ṣe ohun tó yẹ kó ṣe nígbà tọ́lọ́run fẹ́ gba Ísírẹ́lì là tó fẹ́ gbà wọ́n Gòláyátì ń búramúramù mọ́ wọn Ọlọ́run gbé ẹni tẹ́nìyàn kan ò fojú sí lára ó gbé dìde Gòláyátì gan tó fi ṣe yẹ̀yẹ́ ìwọ kékeré yìí ìwọ ọmọ tó fáìn báyìí tó wáńsọ̀m tó yẹ kó máa jayé ẹ láì mọ̀ pé n tó máa ṣe kú pa òun nìyẹn through David Ísírẹ́lì gba òmìnira wọn God has give us our own David ó tó gbójúgbóyà pé ó máa wọnú igbó pẹ̀lú wọn pé wọ́n á yan ìbọn táyà kò sí nǹkan máa fòun ṣe but we Yorùbás are we ready to support him ṣèbójú ayé wa làwọn ọmọ Ìgbò fi ń lé bẹ́ẹ̀lì ẹ̀ mọ́ àwọn terrorists dáadáa kẹta àwòrán ṣèbójú ayé wa ni lọ́ọ̀yà kan tó ka ìwé tó ń pera ní lọ́ọ̀yà Nnamdi Kanu tó ń sọ wípé kò yẹ tán bá ti fi Sunday Igboho lẹ̀ ó yẹ kán fi Nnamdi Kanu lẹ̀ ṣé nǹkan kan náà jọ ń ṣe ó yàtọ̀ síra wọn Sunday Igboho did not do the struggle to make money we know how much money that in Nnamdi Kanu account Sunday Igboho dẹ̀ ọ́dà èèyàn pé ẹ lọ pa ọmọ Yorùbá torí pé kò tó ẹ̀yin struggle Yorùbá òmìnira Yorùbá Kanu order people to kill the Igbo people Sunday Igboho did not act as a terrorist ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀ẹ́dẹ̀ jáde síta wọ́n ń pa ọmọ Yorùbá lẹ́wọ̀rọ̀ ẹ sì ń bá àwọn Fúlàní yẹn ń ṣe papọ̀ Buba Galadiba ó ní because of Yorùbás they drag Buhari into politics ìyẹn ni pé wọ́n mọ̀ pé Buhari ló lè punish ìran Yorùbá ìyẹn ni pé wọ́n mọ̀ pé Buhari ló lè because he did not have anything tó súnmọ́ ìran Yorùbá wọ́n ní wọ́n wo Àtíkù pé Àtíkù first wife ẹ̀ Yorùbá ni ìyàwó ẹ̀ lè ké káyì mọ́lé so he won't be able to deal with Yorùbás wọ́n wá wo ẹni tó jẹ́ pé ó lè dí pẹ̀lú Yorùbá tí ò ní traces Yorùbá ò sí lọ́kàn ẹ̀ pé Buhari ni Galadima said it because of Yorùbás they drag Buhari to politics ẹ gbọ́ ṣé ìgbà tí Buhari wọnú politics ṣé kò dí pẹ̀lú àwa Yorùbá over 49,000 Yorùbás ló pa nípakúpa ká má wá sọ pé àwọn tó ń jí gbé ká má wá sọ pé àwọn tá a rí mọ́ tó jẹ́ pé wọ́n kàn jáde wọn àpadà rí wọn mọ́
tó máa sọ pé àwọn tó jẹ́ pé wọ́n bẹ̀ wọ́n pé ẹjọ́ we don't have money please ńgbà tó ti pa fóònù àfi tó máa tàn lọ́la bí wọ́n ti pa ẹni yẹn sínú igbó ni bóyá òun náà ti wà lára wọn tó títọ́ só mọ́lẹ̀ ni bóyá orí igi tó só wọ́n ṣòwò fídíò máa kan ẹsẹ̀ náà so mọ́ igi lókè wọ́n ti di ọwọ́ ẹ̀ sẹ́yìn wọ́n dẹ̀ so ẹsẹ̀ méjèèjì rọ̀ wọ́n ṣe lọ ọlọ́run tó máa dóòlà ọmọ kékeré kan bí àwọn tó máa ń gba ẹgbẹ́ tó ń dẹ̀gbẹ́ òkété kiri náà dédé bá ń bẹ̀ àwọn lọ́jà títí dé wọn ní màá yẹ ò gbádùn bí ẹ̀jẹ̀ ti rọ́ sí lọ́pọlọ ẹ̀jẹ̀ ti rọ́ sí lọ́pọlọ níjọ́ wo la fẹ́ ṣe léyìí dá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá níjọ́ wo la fẹ́ wòran dà tí àwọn ará bíbà yà á máa sọ wá di aláàbò ara. èèyàn márùndínlógún ti kú láàárọ̀ yìí ní Òkè Ọdẹ ní Ìfẹ́lódùn local government ní Kwara State. Which way forward? níjọ́ wo la fẹ́ bọ̀? Where are we going? níjọ́ wo la fẹ́ bọ̀? ṣé bá a ṣe máa wòran rèé tí àlàbọ̀lùwọ̀n ọ̀dọ̀ máa dẹ̀wò mọ́ wa lọ́wọ́? mo ń béèrè ìbéèrè kan mi ò tí ì rẹ́ nìkan kan sọ̀rọ̀ pé security ti Sunday Igboho ń pariwo it is right or wrong? ṣé ó bójúmu? inú mi dùn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan tí ń mọ rírì Sunday Igboho pé ọmọkùnrin dẹ́ ti sọ lánàá bàbá kan pè mí lálẹ́ àná oníṣẹ́ Sunday Igboho wẹjú ni tó sọ nígbà yẹn lóun ti ń ṣe now àdúpẹ́ pé iye pò ti kú kẹ́tù máa mọ rírì ogun ojú báyìí lọ kéèyàn sùn nínú ilé kó jí láàárọ̀ kùtù kán dẹ̀ pa aláwọn wọ̀nyí ò bá wa ṣeré. This Nigeria security is at their back ẹ̀yìn wọn náà wà because àti ìgbọ́rí pé Nigeria government track them wọ́n mú wọn tán pààyàn bí ẹni pẹ́ràn the only thing that tá a máa gbọ́ ni pé they have surrendered their gun they are now a repentant Boko Haram they are now a repentant Miyetti Allah ẹ̀ka dédé rí aṣọ ológun lọ́rùn wọn ni tó bá yá wọn wá pòsì wọn sí ilẹ̀ Yorùbá à ń forí ọkà ọmú ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ìwà nǹkan kan ṣe sí kí àlàbọ̀rùn kó tó dẹ̀ wò.